A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn ìpínlẹ̀ yòókù tí wọn kò tíì kéde iye owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tuntun ni a gbọ́ wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ pàjáwìrì láti rí wípé ẹgbẹ́ òṣìṣẹ́ kò gùnlé ìyanṣẹ́lódì tí wọ́n lérí láti bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù Kejìlá. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, àwọn ìpínlẹ̀ tí kò tíì bu ọwọ́ lu owó oṣù òṣìṣẹ́ yìí ni Katsina, Cross River àti Zamfara lẹ́yìn ìbuwọ́lù ìpínlẹ̀ Imo ní ọjọ́ Ìṣẹ́gun. Èyí túmọ̀ sí wípé ìpínlẹ̀ 23 pẹ̀lú olú ìlú Àbújá ni wọ́n ti tẹ̀lé àṣẹ owó oṣù òṣìṣẹ́ fún ọdún 2024. Ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni wọ́n san kọjá náírà bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkó àti Rivers tí wọ́n san náírà, owó tí ó pọ̀ jùlọ. Bákan náà ni ìpínlẹ̀ Èkó kéde wípé ó ṣeé ṣe kí àwọn sọ owó yìí di náírà, náírà tí ó bá máa fi di ìpele àkọ́kọ́ ọdún tó ń bọ̀. Òṣìṣẹ́ ní Akwa Ibom, Enugu, Ọ̀yọ́ àti Niger yóò gba náírà nígbà tí ìpínlẹ̀ Delta àti Ògùn bu ọwọ́ lu náírà. Ebonyi, Ọ̀ṣun, Benue àti Kebbi ni ó bu ọwọ́ lu náírà, Ondo náírà, Kogi àti Kaduna náírà, Kano àti Gombe náírà, Abia, Adamawa, Anambra, Jigawa, Borno, Edo, Kwara, Nasarawa, Taraba, Èkìtì, Bauchi, Yobe, Imo àti Plateau títí kan Abuja, gbogbo wọn ni wọ́n dúró lórí náírà. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìkìlọ̀ NLC, ìpínlẹ̀ Katsina, Zamfara àti Cross River kò tíì rí nǹkan ṣe tí ó sì lè yọrí sí ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Cross River ti darí gbogbo òṣìṣẹ́ kí wọ́n gùnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì oníkìlọ̀ 2-day warning strike látàrí àìfi òfin owó oṣù òṣìṣẹ́ tó kéré jù múlẹ̀. Àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ ṣàlàyé wípé ìpàdé tí ó wáyé fún ìgbà àkọ́kọ́ pẹ̀lú ìjọba ní ọ̀sẹ̀ tí ó kọjá kò parí dáadáa bí wọ́n ti ṣe àkíyèsí wípé ìjọba fẹ́ fi ọgbọ́n àrékérekè sún ìpàdé sí oṣù Kínní ọdún tó ń bọ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ní ìdójútì ńlá ni ó jẹ́ bí gómìnà Basi Autu ṣe kéde náírà 40,000 naira gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ní ọjọ́ 1 oṣù Karùn-ún níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ May Day. Autu ṣe àwáwí wípé owó tó ń wọlé kò tó nǹkan, owó tí ìpínlẹ̀ náà ń pa ò ká nǹkan kan. 40,000 naira ní ọkàn balẹ̀ lé lórí láti máa rí san. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Rivers, Gregory Olayi sọ fún akọ̀ròyìn wípé àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì aláìlópin bí ìjọba ìpínlẹ̀ bá kọ̀ láti fi òfin owó oṣù òṣìṣẹ́ múlẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn á kọ́kọ́ ṣe ọlọ́jọ́ méjì láti fi ta ìjọba nídìí. Bí ohunkóhun kò bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà, á jẹ́ wípé àwọn á tẹ̀lé àṣẹ láti òkè wá láti gùnlé ìyanṣẹ́lódì káàkiri gbogbo ìpínlẹ̀ tí kò bá bu ọwọ́ lu owó oṣù tuntun. Ṣùgbọ́n akọ̀wé àgbà fún gómìnà Autu, Nsagil, sọ fún akọ̀ròyìn wípé ìjọba ìpínlẹ̀ ti gbé ìgbìmọ̀ dìde láti dúnàádúrà pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti dènà ìyanṣẹ́lódì ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ alágbàtà epo The Petroleum Products Retail Outlet Owners Association of Nigeria (PETROAN) ti kéde wípé iléeṣẹ́ ìfọpo Port Harcourt yóò ta jálá epo ní 1,030 naira bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni ibi ìfọpo yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí NNPCL ṣe kéde rẹ̀. Nínú àtẹ̀jáde tí PETROAN yọ̀ǹda lálẹ́ àná ní agbẹnusọ wọn Joseph Obele ti fìdí ẹ̀ múlẹ̀ wípé NNPCL ti fi tó ẹgbẹ́ wọn létí wípé iye epo tí yóò jáde láti iléeṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe yìí ní 1,030 naira. Bákan náà ni wọ́n ní ojúnà àti béèrè fún epo ti ṣí sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára Product Request Portal. PETROAN fi kún wípé ìgbìmọ̀ tó ń ṣàmójútó owó ọjà ti ń gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe rí ọjà rà fún ẹgbẹ́ ní ibi tí ó rọrùn jùlọ nítorí kò sí iléeṣẹ́ ìfọpo tí àwọn kò ti lè ra ọjà lórílẹ̀-èdè.
Petrohan wá rọ NNPCL kí wọ́n túbọ̀ ṣe àgbéyẹ̀wò iye tí wọ́n fẹ́ ta epo kí owó rẹ̀ wálẹ̀ kí aráàlú lè túbọ̀ fi ìdùnnú ṣe ayẹyẹ Kérésì tó ń bọ̀ lọ́nà. Èyí ń wáyé bí akọ̀wé fún Alesa níbi tí ìfọpo Port Harcourt fìkàlẹ̀ sí, Timothy Ngbere ṣe sọ wípé epo tí wọ́n gbé jáde láti ibi ìfọpo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àtúnṣe kì í ṣe epo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ̀, ṣùgbọ́n èyí tí wọ́n fi sílẹ̀ nínú àgbá ilé-iṣẹ́ láti ọdún 3 sẹ́yìn. Ngbere ṣe àfihàn yìí bí ó ti farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lánàá Ọjọ́bọ̀. Ó ní NNPCL parọ́ fún ọmọ orílẹ̀-èdè lórí ibi ìfọpo yìí. Bákan náà ni ó ṣe ẹ̀sùn wípé ọkọ̀ 6 péré ni ó rí epo gbé jáde láti ọjọ́ Ìṣẹ́gun tí wọ́n ti ṣe ìkéde, pẹ̀lú gbogbo ìròyìn tí a gbọ́ wípé 200 ọkọ̀ ni wọ́n fẹ́ fi máa gbọ́n epo jáde ní ilé-iṣẹ́ yìí lójúmọ́. Ngbere tẹ̀síwájú láti da ọ̀rọ̀ ẹnu NNPCL nù wípé 1.4 mílíọ̀nù ní bárẹ́lì epo tí ilé-iṣẹ́ yìí yóò máa fọ̀ lójúmọ́. Gẹ́gẹ́ bí Ngbere ti ṣàlàyé, ó ní òun yìn wọ́n wípé ó ṣe kò ṣe wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan kan ní ilé-iṣẹ́ ìfọpo Port Harcourt, ṣùgbọ́n kí wọ́n má fi nù wá àmọ́ jẹ. Gbogbo ọ̀rọ̀ tí NNPCL ti pàṣẹ alukoro Fẹ́mi Ṣónẹ́yẹ sọ sí ilé-iṣẹ́ ìròyìn wípé 1.4 mílíọ̀nù bárẹ́lì ni àwọn ń pèsè lójúmọ́ kì í ṣe òtítọ́. Kò yẹ fún irúfẹ́ àjọ ìjọba bíi NNPCL láti máa kéde ìròyìn tí kì í ṣe òtítọ́. Ó ní lótìítọ́ wọ́n lọ sí ibẹ̀ nítorí epo tí ó ṣì kù sínú àgbá. Wọ́n gbé epo yìí síta pẹ̀lú ọkọ̀ 6 ni wọ́n wá ń pariwo káàkiri ilé-iṣẹ́ ìròyìn wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà níbi ìfọpo Port Harcourt. Epo yìí kì í ṣe epo tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ agùnbánirọ̀ National Youth Service Corps ti kéde wípé àwọn abilékọ láàrin àwọn agùnbánirọ̀ kò nílò láti ṣẹ̀ṣẹ̀ lọ ṣe ìkéde ìporúkọdà kí wọ́n tó lè pín wọn sí ìpínlẹ̀ tí wọ́n fẹ́ láti sìnlú redeployment. Àfihàn yìí wáyé nínú ìwé àkíyèsí sákúlà tí adarí àjọ Corps Mobilization Abubakar Mohammed buwọ́lù tí ó fi ránṣẹ́ sí gbogbo adelé adarí ní ìpínlẹ̀ àti Àbújá. Ìwé àkíyèsí ọ̀hún ṣe àfihàn wípé ikọ̀ alámòjútó NYSC ti buwọ́lù àyípadà tí ó bá gbèdéke fún ìfiránṣẹ́ abilékọ agùnbánirọ̀ kí gbogbo àwọn alámòjútó má fi dandan mú àwọn abilékọ agùnbánirọ̀ married corps members láti ṣe ìkéde ìporúkọdà kí wọ́n tó pín wọn sí ibi wọ́n bá fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ó wáyé láàrin Ààrẹ Bọ́lá Tinubu àti Ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron ní Palais des Élysées ni Ààrẹ Tinubu ti sọ àsọdájú wípé ìṣèjọba rẹ̀ mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ gbogbo ìgbésẹ̀ láti mú àdínkù bá iye àwọn ọmọdé tí kò re ilé-ìwé out of school children nípasẹ̀ ètò tuntun tí wọ́n pè ní Return to Class Initiatives àti ètò ìrónilágbára. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù ní Ààrẹ Tinubu ti yànnàná ìgbésẹ̀ ìjọba lórí ètò yìí. Wọ́n ní àwọn yóò wá ọ̀nà láti gba àwọn wọ̀nyí ní ìyànjú àti padà sí ilé-ìwé àti ètò iṣẹ́ kíkọ́ fún àwọn tí ó ti fi ilé-ìwé sílẹ̀ tipẹ́tipẹ́. Pẹ̀lú obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ ilẹ̀ Faransé ni Tinubu tẹnumọ́ fún Ààrẹ Macron àti aya rẹ̀ Brigitte Macron wípé ìdàgbàsókè orílẹ̀-èdè dá lórí bí ará ìlú bá ṣe kàwé tó. Tinubu tẹ̀síwájú wípé ìṣòro ààbò ní ẹkùn àríwá ti mú kí ó ṣòro fún àwọn akẹ́kọ̀ọ́ láti padà sí ilé-ìwé, ṣùgbọ́n àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí èyí, bí ó ti mẹ́nuba àṣeyọrí láti mú ètò ààbò le dọindọin káàkiri àjọ ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè. Ó ní èrè oko tayọ dáadáa lọ́dún yìí níwọ̀nba ìgbà tí àwọn àgbẹ̀ bá ti rí ọ̀nà padà sínú oko láìsí ìfòyà, oúnjẹ á pọ̀ yanturu. Nígbà tí ó ń fèsì, Ààrẹ Macron mọ rírì àbẹ̀wò Nàìjíríà sí ìdàgbàsókè ọrọ̀ ajé àti pàtàkì láti dókòwò lórí ètò ẹ̀kọ́. Ó ṣe ìrántí ìdánilẹ́kọ̀ọ́ olóṣù 6 tí ó wá ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní French Embassy. Lára rẹ̀ ni àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó àti Kano.
Macron wá ṣèlérí àti ṣe ìgbélárugẹ àjọṣepọ̀ France sí Nàìjíríà. Ó dúpẹ́ lọ́wọ́ Tinubu àti aya rẹ̀ fún àbẹ̀wò tí wọ́n ṣe fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lónìí ọjọ́ Ẹtì ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC gbé gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello lọ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá fún ìgbẹ́jọ́ láìsí àwọn agbẹjọ́rò rẹ̀ níbẹ̀. EFCC ló gbé Bello wá láti wá ro tẹnu rẹ̀ lórí ẹ̀sùn oníkókó 19 tí ó ní í ṣe pẹ̀lú màgòmágó owó tí iye rẹ̀ tó n80.2 billion tí wọ́n pè tako Bello, ṣùgbọ́n eré ìtàgé bẹ́ sílẹ̀ ní ilé-ẹjọ́. Bí wọ́n ṣe fẹ́ ka ẹ̀sùn sí Bello létí ni adájọ́ Emeka Nwite ṣe àkíyèsí wípé afẹ̀sùnkàn kò ní agbẹjọ́rò kankan lẹ́gbẹ̀ẹ́. Bello sọ fún ilé-ẹjọ́ wípé alẹ́ àná ni òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ nípa ìgbẹ́jọ́ yìí, òun kò rí bí kàn sí àwọn agbẹjọ́rò òun, bí ó tilẹ̀ jẹ́ wípé agbẹjọ́rò àjọ EFCC Àgbàmọ̀fin Kẹ́mi Pìnríò yarí kí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀. Adájọ́ Nwite ní èyí yóò túmọ̀ sí wípé wọ́n tẹ ẹ̀tọ́ Bello lójú mọ́lẹ̀ láti gbọ́ ẹjọ́ rẹ̀. Right to fair hearing. Adájọ́ ní òun dúró lórí ọ̀rọ̀ tí afẹ̀sùnkàn sọ wípé alẹ́ àná ni òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ nípa ìgbẹ́jọ́ òní. Èyí ló mú sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 13 oṣù Kejìlá. Bí ó ti pàṣẹ kí Bello wà ní àhámọ́ EFCC di ìgbà náà, kí wọ́n sì fi àkíyèsí ránṣẹ́ sí àwọn agbẹjọ́rò rẹ̀ láti lè wà ní ìkàlẹ̀ fún ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.